Otasansan rédíò and TV. àgbà ọ̀jẹ̀ òǹkọrin fújì olóyè Wasiu Ayinde tí gbogbo ayé mọ̀ sí K1 the Ultimate ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà aṣíwájú Bola Ahmed Tinubu lórí bí àtijẹ àtimú ṣe nira lórílẹ̀-èdè Nàìjíríà àti bí ètò ààbò bó ṣe di fíàgà lórílẹ̀-èdè. Ní òdèrè kan tí K1 the Ultimate tó ti lọ kọrin ló ti forin sọ̀rọ̀ láti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ààrẹ Bola Ahmed Tinubu bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe di àkúrẹ̀tẹ̀. Ṣáájú ni ọmọ bíbí inú K1 the Ultimate ọmọbìnrin Dami Ayinde ti fòun léde lọ́jọ́rú Wednesday lórí bí àtijẹ àtimú ṣe le koko fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Dami Ayinde ní kì í ṣe ohun tí àwọn ènìyàn ń retí láti ọ̀dọ̀ ààrẹ Bola Ahmed Tinubu ní ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ní ọ̀tọ̀ ní nǹkan tí ààrẹ Bola Ahmed Tinubu ṣe àdéhùn lásìkò ìpolongo ìbò lọ́dún 2023 lójú òpó ayélujára Instagram page tó jẹ́ ti ọmọbìnrin K1 the Ultimate Dami Ayinde ló ti sọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ tí àgbà ọ̀jẹ̀ òǹkọrin fújì ní K1 the Ultimate àti ọmọ rẹ̀ tí wọ́n sọ lójú òpó ayélujára ló ti wá jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà torí pé wọ́n gbàgbọ́ pé K1 the Ultimate jẹ́ olólùfẹ́ fún aṣíwájú Bola Ahmed Tinubu tó sì jẹ́ pé ara àwọn tí wọ́n polongo ìbò fún aṣíwájú Bola Ahmed Tinubu lásìkò ìpolongo ìbò náà ni K1 the Ultimate. Ó wá jẹ́ ìyàlẹ́nu fún wọn lórí ọ̀rọ̀ tí K1 the Ultimate sọ lórí ohun tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kojú lọ́wọ́lọ́wọ́ báyìí lásìkò ìṣèjọba aṣíwájú Bola Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín lórí ọ̀rọ̀ tí K1 the Ultimate sọ jáde yìí nípa ìṣèjọba ààrẹ Bola Ahmed Tinubu. Ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment kájọ sọ kájọ gbé yẹ̀wò. Fún ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lédè Yorùbá ẹ máa tẹ̀lé wa o lórí àwọn ìkànnì wa gbogbo. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.